Bàbá Àmọ̀tẹ́kùn. Ẹ pẹ́ rí mi. Ọkọ ọmọ yín ni ó jókòó yìí. Ọ̀rẹ́ dààmú ayọ̀ rẹ̀ búrẹ́dì ṣé búrẹ́dì àbí kílẹ̀ ń kó kọ rẹ̀ búrẹ́dì náà ni. Mi ò kí ń ṣe búrẹ́dì Títílọpẹ́ búrẹ́dì lórúkọ mi. Ẹ̀rìn yẹn nu ọmọ dá o bí wọ́n ti pè náà nu wọ́n ní kinní kan búrẹ́dì mo sá mà pé búrẹ́dì ń bẹ nu ọkọ rẹ. Ẹ wo dádì nǹkan tí mo bá wà ní orí ọ̀rọ̀ ìyàwó mi because mo ti mọ̀ pé ó ti tásìkò láti dáná mo wá ní àwọn nǹkan bí iṣu ẹran epo àti àwọn nǹkan míì tẹ́tún fẹ́ gbà ni mo ní kí wọ́n á béèrè. Ọ̀nì láàkáyọ̀ pàápàá lórí o. Ìgbẹ́ mi mo lọ mọ́ mi wọ́n ti mọ ọkọ̀ tí mo ẹgbà fún mi wọ́n ti mọ jẹ́lẹ̀ náà òkú wo yọrí ayọ̀rìn ìbínú yín o ìkànnì gọ́ọ̀lẹ́dẹ̀ o ìlọ bíbọ̀ yóò rìn bá yé nú o yọrí ọmọ tó ń wò yìí ọmọ mi ni o ó ti yí ọ ní ìsìn báyìí sọrí máwùlẹ̀ dára ẹ̀ láàmú mọ́ lára ẹ̀ láàgùn jìnnà ìtọ́sí ń bẹ̀ ni pé ọ̀bọ̀ bí wọ́n ti ń ta ògógóró àti sìgá ọba mú ògógóró láti ọ̀sẹ̀ láti gé múrí ìkan panadà ní ọ̀ra o. Ayé mi tèmi bá mi. Baba just like that ṣé àwọn mọ̀lẹ́bí wa ní bínú ni. Òfò mọ̀lẹ́bí ò sí o mọ̀lẹ́bí ó dààmú ni o. Wo bí mọ̀lẹ́bí kan bá wá bí mi léèrè òmùrúkú àti mọ́ ẹja ló ń burúkú bẹ́ẹ̀ òmùrúkú àti mọ́ ẹja ló ń burúkú ẹni ẹ bá ń fẹ́ yẹ ẹ ni. Bàbá sáwọn èèyàn nu léyìn wà ní máa sọ. Ètò bá sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀yà ní pákó ẹni ẹ bá ń bí wọ́n bá sọ̀rọ̀ tí mo rà àmọ̀lé kí n tó di pé mo rí yẹ ẹ̀fẹ́ ni kí yàrá tó gbà fún mi kí n tó fún lóyún ẹ̀kan wọ́n máa rú wàhálà tí mo ṣe mo wá bí nǹkan mi tẹ́ mo ṣe ó ṣe rìn nìyẹn ẹ̀rọ ó lọ rìn rà wá sìgá mi ò sì gbọdọ̀ ju méjì lọ o. Ayẹlẹ o ìbò sí o ayé dorí kodò